Jésù Kristi tó ṣe iyebíye la kí gbogbo wa káàbọ̀ sórí ètò tòní ibi tá a ti máa ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Mo ti gbàdúrà wípé ọ̀rọ̀ náà a ó gbọ́ lágbọ́yé. Àmín. Lórúkọ Jésù, ìjọba ọ̀run kò ní bọ́ sọnù lẹ́nikẹ́ni lọ́wọ́. Àmín. Ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín agbẹ́yìnga o fún oore ọ̀fẹ́ tá a tún rí gbà lónìí láti wá sọ ọ̀rọ̀ yín, láti pèrò sọ́kọ̀ ìjọba ọ̀run. Nínú ètò yìí, ẹ̀yin la fẹ́ rí, àfẹ́rẹ́ lòmíràn. Olúwa, ẹ wá fara yín hàn wá. Àmín. Ẹ darapọ̀ mọ́ ètò yìí o. Àmín. Etí gbọ́ àti àyà àgbàṣe, Olúwa fi fún gbogbo ẹni tí ó gbọ́rọ̀ yìí lónìí. Àmín. A máa yìn ọ́ títí láì. Àmín. Jésù Olúwa wa. Àmín. Lónìí, àkórí ọ̀rọ̀ wa, ẹ̀ka kókó, ó ní àwọn ọ̀nà ìfifúnni ní agbo ìgbàgbọ́. Àkórí ó ní fífi fún Ọlọ́run. Ká tó lọ sínú ètò yìí, mo fẹ́ kí àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ lónìí káàbọ̀ sórí ètò. Màá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ màmá wa, Màmá Mary Awófisóyè. Ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ kú lé sàrò. Àlàáfíà lẹ́dẹ̀ o. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ilé ń kọ́ o. Àlàáfíà nílé wa o. Ọlọ́run yóò máa tì yín lẹ́yìn. Àmín sà. Bẹ́ẹ̀ ni mo kí àlùfáà àgbà, Ìfẹ́nurẹ́bù Michael Àyàndá. Ẹ̀yin náà káàbọ̀ sórí ètò yìí o. Ẹ ṣé atọ́kùn. Ilé ọ̀dà bí o. Àdúpẹ́ o. Àlàáfíà lẹ́dẹ̀ o. Àdúpẹ́ sà. Ẹ káàbọ̀. Ẹ ṣé pọ̀. Lónìí, gẹ́gẹ́ bí mo ti wí, àkórí fífi fún Ọlọ́run òun ni àkórí ọ̀rọ̀ wa lónìí. Fífi fún Ọlọ́run ni àkórí ọ̀rọ̀ wa. Àwọn ibi kíkà wa ó pín sọ́nà méjì. Màá kọ́kọ́ pe màmá wa, Màmá Awófisóyè, kán bá wa ka ẹ̀kọ́ àkọ́kọ́, ìwé Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 1 sí 9. Praise the Lord. Hallelujah o. Ìwé Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 1 sí 9 ó kà báyìí pé Olúwa sì sọ fún Mósè pé sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé kí wọn kí ó mú ọrẹ fún mi wá lọ́wọ́ olúkúlùkù ènìyàn tí ó bá fi fúnni tinútinú ni kí ẹ̀yin kí ó gba ọrẹ mi. Èyí sì ni ọrẹ tí ẹ̀yin ó gbà lọ́wọ́ wọn: wúrà àti fàdákà àti idẹ àti aṣọ aláró àti ẹlẹ́sẹ̀ àlùkò àti òdòdó àti ọ̀gbọ̀ àti irun ewúrẹ́ àti awọ àgbò tí a sè ní pupa àti awọ síẹ́lì àti igi ṣítìmù, òróró fún fìtílà, olóòórùn fún òróró ìtasórí àti fún tùràrí dídùn, òkúta óníkì àti òkúta tí a ó tò sí ẹ̀wù éfódì àti sí igbá àyà, kí wọn kí ó sì ṣe ibi mímọ́ kan fún mi, kí èmi kí ó lè máa gbé àárín wọn, gẹ́gẹ́ bí gbogbo èyí tí mo fi hàn ọ́ nípa àpẹẹrẹ àgọ́ àti àpẹẹrẹ gbogbo ohun èlò inú rẹ̀, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe. Praise the Lord. Ẹ ṣeun. Ẹ̀kọ́ kejì. Ìwé Króníkà kìíní orí 29 bẹ̀rẹ̀ sí ní kà láti ẹsẹ̀ 1. Dáfídì ọba sì wí fún gbogbo ìjọ ènìyàn pé Sólómọ́nì ọmọ mi, òun nìkan tí Ọlọ́run ti yàn, jẹ́ ọmọdé, ó sì rọ̀, iṣẹ́ náà sì tóbi, nítorí tí ààfin náà kì í ṣe fún ènìyàn ṣùgbọ́n fún Ọlọ́run Olúwa. Àti pẹ̀lú gbogbo ipá mi ni mo ti fi pèsè sílẹ̀ fún ilé Ọlọ́run mi, wúrà fún ohun ti wúrà, àti fàdákà fún ti fàdákà, àti idẹ fún ti idẹ, irin fún ti irin, àti igi fún ti igi, òkúta oníkì tí a ó tẹ̀bọ òkúta láti fi ṣe ọ̀ṣọ́, àti òkúta onírúurú awọ, àti onírúurú òkúta iyebíye, àti òkúta mábìlì lé ọ̀pọ̀lọpọ̀. Pẹ̀lúpẹ̀lú nítorí ní dídùn inú mi sí ilé Ọlọ́run mi, mo fi ohun ìní mi, èyí ni wúrà àti fàdákà, fún ilé Ọlọ́run mi ju gbogbo èyí tí mo ti pèsè sílẹ̀ fún ilé mímọ́ náà. 15 tálẹ́ǹtì wúrà
ti wúrà ófírì àti ẹgbẹ̀rin tálẹ́ǹtì fàdákà dídára láti fi bo ògiri ilé náà, wúrà fún ohun èlò wúrà àti fàdákà fún ohun èlò fàdákà, àti fún onírúurú iṣẹ́ nípa ọwọ́ àwọn ọlọ́nà. Ta ní sì ń fẹ́ lónìí láti ya ara rẹ̀ sí mímọ́ fún Olúwa. Nígbà náà ni àwọn olórí àwọn bàbá àti àwọn ìjòyè ẹ̀yà Ísírẹ́lì àti àwọn balógun ẹgbẹẹgbẹ̀rún àti ọ̀rọ̀ọ̀rún pẹ̀lú àwọn ìjòyè iṣẹ́ ọba fi tinútinú ṣe ìrànlọ́wọ́. Wọ́n sì fi fún iṣẹ́ ilé Ọlọ́run ti wúrà 25 tálẹ́ǹtì àti 1,000 dírámù, àti ti fàdákà 1,000 tálẹ́ǹtì, àti ti bàbà 100 tálẹ́ǹtì, àti 500 tálẹ́ǹtì irin. Àti àwọn tí a rí òkúta iyebíye lọ́dọ̀ wọn fi sínú ìṣúra ilé Olúwa nípa ọwọ́ Jehieli ará Gẹ́ṣónì. Àwọn ènìyàn sì yọ̀ nítorí wọ́n fi tinútinú ṣe ìrànlọ́wọ́, nítorí pẹ̀lú ọkàn pípé ni wọ́n fi tinútinú ṣe ìrànlọ́wọ́ fún Olúwa. Pẹ̀lúpẹ̀lú Dáfídì ọba sì yọ̀ gidigidi. Nítorí náà Dáfídì fi ìyìn fún Olúwa lé ojú gbogbo ìjọ. Dáfídì sì wí pé, olùbùkún ni ìwọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì bàbá wa láé àti láéláé. Tìrẹ Olúwa ni títóbi àti agbára àti ògo àti ìṣẹ́gun àti ọlá ńlá, nítorí ohun gbogbo lé ọ̀run àti ní ayé tìrẹ ni. Ìjọba ni tìrẹ Olúwa, a sì gbé ọ lékè lé orí fún ohun gbogbo. Ọrọ̀ pẹ̀lú àti ọlá ọ̀dọ̀ rẹ ni wọ́n ti ń wà. Ìwọ sì jọba lórí ohun gbogbo. Lé ọwọ́ rẹ ní agbára àti ipá wà, àti lé ọwọ́ rẹ ní sísọni di ńlá wà, àti fífi agbára fún ohun gbogbo. Ǹjẹ́ nísinsìnyí Ọlọ́run wa, àwa dúpẹ́ lọ́wọ́ rẹ, a sì yìn orúkọ ògo rẹ. Ṣùgbọ́n ta li èmi àti kí lè àwọn ènìyàn mi tí a fi lè ṣe ìrànlọ́wọ́ tinútinú bí irú èyí? Nítorí ohun gbogbo ọ̀dọ̀ rẹ ni ó ti wá, àti nínú ohun ọwọ́ rẹ lè àwa fi fún ọ. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ẹ ṣeun. Èròǹgbà wa lónìí ó ní láti kọ́ wa wípé kò sí àwáwí kan bí ó ti wù kí ó rí tí ó ṣe ìtẹ́wọ́gbà wípé kí a má fi fún Ọlọ́run. Àkọ́kọ́ nìyẹn. Ìkejì, láti kọ́ wa wípé fífi fún Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ tayọ̀tayọ̀ àti èyí tí ó ti inú ọkàn tí ó ṣe tán wá. Tayọ̀tayọ̀ eléyìí tó ṣe tinú ọkàn tó ṣe tán, tí ì ṣe ọkàn tó jẹ́ wípé à ń kó pápá mọ́ra kó tó ṣe. Ìfáàrà, nígbà tí Ọlọ́run pàṣẹ nípa ìlànà àátẹ̀lé láti kọ́ ilé Olúwa, kò fi ọ̀pọ̀ ohun sílẹ̀ fún èrò ènìyàn, ṣùgbọ́n Ọlọ́run ṣe àlàyé tí ó ṣe sàn án nípa bí ohun gbogbo ṣe gbọ́dọ̀ rí àti irúfẹ́ ohun èlò tí wọ́n gbọ́dọ̀ lò. Ọlọ́run kò béèrè pé kí àwọn ènìyàn mú àwọn ohun èlò náà wá nìkan, bí kò ṣe pé kí Mósè gba ọrẹ yìí lọ́wọ́ olúkúlùkù ènìyàn tí ó bá fi fúnni tinútinú, ní kí ẹ̀yin kí ó gba ọrẹ mi. Ẹni tó bá fi fúnni tinútinú ní ká gbà lọ́wọ́ rẹ̀. Òye wa nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀rù Ọlọ́run ní ọkàn wa àti ìfẹ́ tí a ní sí Ọlọ́run tó láti ru wa sókè láti fi fún Ọlọ́run tinútinú wa pẹ̀lú ayọ̀. A gbọ́dọ̀ ṣetán láti fi fún Ọlọ́run tinútinú wa pẹ̀lú ayọ̀. Màmá Awófisóyè, ọ̀dọ̀ yín ni mo kọ́kọ́ ń bọ̀ lónìí. Báwo ni gbólóhùn fífi fún Ọlọ́run ṣe yé yín sí? Ẹ ṣé bàbá wa nínú Olúwa.
fífi fún Ọlọ́run bó ṣe yé mi sí ni láti fi fún Ọlọ́run ẹlẹ́dàá wa nínú àwọn nǹkan tí Ọlọ́run fi jíǹkí wa yẹn, láti fi fún Ọlọ́run bó ṣe yé mi sí. Ọlọ́run fún ara rẹ̀ kò ní nǹkan kan gbà lọ́wọ́ wa. Ebi ò pa Ọlọ́run kábà pé a máa fún lóúnjẹ tàbí pé aṣọ ẹ̀ ò gbó pé pa wá dá aṣọ fún un. Ṣùgbọ́n gbogbo ohun tí Ọlọ́run fi sí ìkáwọ́ wa ní sàkáání wa, gẹ́gẹ́ bí tá a kà wọ́n fẹ́ kọ́ ilé Ọlọ́run. So bó wọ́n fẹ́ kọ́lé Ọlọ́run ni o, ènìyàn tí Ọlọ́run dá tó kù díẹ̀ káàtó ni o, iṣẹ́ ìrere la fẹ́ ṣe ni o, ilé ìwòsàn la dá sílẹ̀ ni o, tí ó máa tọ́jú àwọn aláìsàn ni o, nítorí orúkọ Olúwa tá a dẹ̀ ṣe tinútinú, Ọlọ́run náà la fi fún. Nítorí náà gbogbo ohun tí Ọlọ́run bá fi fún wa a gbọ́dọ̀ lè lò ó fún ìgbésókè ògo orúkọ Olúwa. Bó ṣe yé mi sí nìyẹn ká fi fún Ọlọ́run. ẹ ṣe gan bàbá wa àgbàlùfà báwo ló ṣe yí ẹ̀yìn sí o. ẹ ṣe atọ́kùn ní àfikún, ó yé mi pápá ó yé mi sí ká sọ pé yíyọ̀ǹda ohun ìní wa fún ògo Ọlọ́run tinútinú láì sí ìkùnsínú tàbí àfi ipá ṣe, tó tinú ọkàn wa tó lè fún wa ní ayọ̀ ní ìkẹyìn. ẹ ṣe olóòtú. ẹ ṣeun bàbá wa, ọ̀dọ̀ yín mo tún bọ̀ báyìí. Láti inú àwọn ẹsẹ̀ bíbélì wa, ẹ ṣàlàyé bí àwọn ọrẹ tí wọ́n fi lélẹ̀ ṣe iyebíye tó kí ó sì ṣe àfiwé rẹ̀, ẹ ṣàfiwé rẹ̀ pẹ̀lú èyí tí àwa kìrìsìtẹ́nì fi lélẹ̀ lónìí. Nínú àwọn ibi tá a kà lónìí, àwọn ọrẹ tí wọ́n fi sílẹ̀ yẹn, bó lẹ ṣe lè ṣàkàwé ẹ̀ fún pẹ̀lú báwa kìrìsìtẹ́nì òde òní ṣe ń fi lélẹ̀. ẹ ṣe gẹ́gẹ́ bí ìbéèrè yẹn atọ́kùn, ọrẹ tán fi sílẹ̀ nígbà náà ó ṣe iyebíye. Ọrẹ tó jẹ́ wípé ó pọ̀, ọrẹ tí a lè fi wé irú nǹkan tí a ń ṣe láyé òde òní. Ọrẹ yìí kì í ṣe wípé bóyá nígbà yẹn wọ́n mú wá díẹ̀, ọrẹ tó pọ̀ tó kọjá òye ẹnìkọ̀ọ̀kan wọn ni, tó jẹ́ pé láyé òde òní tábánikán fi irú ẹ̀ sílẹ̀ ìkùnsínú máa wà. Ìyàwó lè pe ọkọ pé ṣé wọ nìkan ni, ọkọ lè pe ìyàwó pé ṣé wọ nìkan ni, ṣáwa nìkan láwọn ànújọ Ọlọ́run tá a máa fi yẹn sílẹ̀ ni, bọ́n bá gba kékeré yìí kọ́ mọ́ gba kékeré. So èyí tá à ń ṣe láyé òde òní àfipá bí ẹni pé wọ́n fipá mú yàn, bí ẹni tó jẹ́ wípé ọkàn rẹ̀ kò ṣe tinútinú ẹ̀. Àlùfáà tàbí ìjọ Ọlọ́run ẹ gbà ẹ ṣàjẹ́ ń sinmi. gbàjẹ́ ń sinmi. Òní tá a bá wo nǹkan tá a mú lọ́dún ní àkókò yìí, torí pé tá a bá wo tá a bá ní pé a fẹ́ ṣe nǹkan kan fún Ọlọ́run nísìnyí, ìdílé báyìí lọ mú kan wá, mú kan báyìí wá, bóyá iye báyìí ní ká mú wá, a rí wípé ẹlòmíì gangan a lè sọ wípé ohun tí mo ní nìyẹn. mi ò ní jù bẹ́ẹ̀ lọ ọ̀nà aláàmú mọ́. ẹ ṣe púpọ̀, ẹ ṣe àdúpẹ́. Màmá kí lẹ́yìn náà rí sọ sọ́rọ̀ yìí? Òfìsílẹ̀ ìwé ibi tá a ti kà nínú ìwé àti tó ń ṣẹlẹ̀ lóde òní. Ní ibi tá a kà nínú ìwé Exodus yìí, a rí wípé Ọlọ́run fún ara rẹ̀ ó ní nǹkan tí Ọlọ́run béèrè lọ́wọ́ wọn. Ó ní èyí ni tí ọrẹ tí ẹ̀yin ó gbà lọ́wọ́ wọn: wúrà, fàdákà, idẹ, aṣọ aláró, ẹlẹ́sẹ̀ àlùkò, òdòdó. Wọ́n tó lọ bẹ́ẹ̀. A dẹ̀ rí wípé bí Ọlọ́run ṣe sọ yìí, bẹ́ẹ̀ náà ṣe gbé kalẹ̀. Wọ́n gbé kalẹ̀ lọ́pọ̀lọpọ̀. Tá a bá ka ìwé ìsíwájú, a rí i pé ó débì kan tán sọ pé ẹ má mú nǹkan kan wá, ní tá a nílẹ̀ ó tiẹ̀ ti pọ̀ jù. Wọ́n ló ti pọ̀ jù. So ẹnikẹ́ni kankan ẹ má mú nǹkan kan wá máa ó ti tó. Ṣàrírò ẹ̀ lóde òní. A rí wípé nínú ìjọ Ọlọ́run lónìí, tí a bá ń ka owó, ẹ rí 10 naira, a rí ẹni tó bá jẹ́ pé ẹni tó ní nìyẹn Ọlọ́run ò bínú sí o. Ṣùgbọ́n ẹni tó jẹ́ pé olówó ni ọlọ́lá ni, a máa ná 10 naira, ṣùgbọ́n tó bá jójú agbo 1,000 tó tuntun ló máa fi forí. Tó bá wá ń bọ̀ ṣọ́ọ̀ṣì, aṣẹ 20 naira, aṣẹ 10 naira, aṣẹ 5. Ẹlòmíì gá tún kó ètò ti dọ̀tí, ètò ti ya, tó ti lẹ̀ ń sellotape, ló máa wá fún Ọlọ́run. Eléyìí ò dáa, kò jẹ́ kí inú Ọlọ́run kó yọ sí ìran yìí. A dẹ̀ gbọ́dọ̀ ṣàtúnṣe, torí pé tí inú Ọlọ́run ò bá dùn sí wa, ẹ má jẹ́ àtanra wa jẹ. Àkókò ò lè dáa
òjò ò ní rọ̀ nǹkan gbogbo nǹkan ìjọba ò ní dẹrùn torí wa náà ni so a gbọ́dọ̀ mú inú Ọlọ́run dùn kí Ọlọ́run kó lè mú inú wa dùn Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. ẹ ṣeun gan màmá. màmá awòfisóyè ọ̀dọ́ yín mo tún bọ̀. yes sir. ó dàbí mo fẹ́ máa gbóhùn yín dáadáa. mo fẹ́ kẹ́ ẹ sọ díẹ̀ nínú àwọn ọ̀nà tí a lè gbà láti fi fún Ọlọ́run gẹ́gẹ́ bí ibi tá a kà nínú àwọn òwe wa. ọ̀nà púpọ̀ la lè gbà láti fi fún Ọlọ́run ṣùgbọ́n àwọn ọ̀nà kan pàtó wà tí Ọlọ́run fún ara rẹ̀ béèrè màá fẹ́ kákà nínú ìwé Málákì orí 3 ẹsẹ̀ 10 èyí tí ó kà báyìí pé ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ bá lè wà ní ilé mi ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí bí èmi kì yóò bá ṣí fèrèsé ọ̀run fún yín kí n sì tú ìbùkún jáde fún yín tó bẹ́ẹ̀ tí kì yóò sí ààyè láti gbà á. ó ní èmi ó sì bá ajẹnirun wí nítorí yín òun kì yóò sì run èso ilẹ̀ yín. sí ọ̀nà kan tá a fi lè fi fún Ọlọ́run ni nípa sísan ìdámẹ́wàá wa. tí Ọlọ́run bá fún wa ní nǹkan 10 ó ní ká fi ìdá kan ká fi fún òun. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a dẹ̀ rí wípé á dàbí pé ó ní wá lára láti mú ìdá kan sílẹ̀. so ọ̀nà kan nìyí Ọlọ́run ló dẹ̀ béèrè fún tó bá dẹ̀ béèrè ó yẹ ká lè fún. ẹ ṣé mo dúpẹ́. bàbá wa àlùfáà àgbà. ẹ ṣe atọ́kùn. kí lẹ rí sọ sọ́rọ̀ yẹn. ẹ ṣe atọ́kùn. ọ̀nà mìíràn tún ni fífi fún ọrẹ wa fún Ọlọ́run ọrẹ wa fún Ọlọ́run torí pé yàtọ̀ fún ìdámẹ́wàá Ọlọ́run béèrè ọrẹ ní ọwọ́ wa ó béèrè ọrẹ lọ́wọ́ wa ọrẹ ó lè má lọ pẹ̀lú owó ṣùgbọ́n ọgbà ní máa ń jẹ́ pé owó la máa ń fi ṣe ọrẹ nínú ìjọ Ọlọ́run láti fi fún Olúwa a lè lọ ra nǹkan ká fi ṣọrẹ fún Olúwa kí lè ṣe fún wọn torí pé bíìlì sọ fún wa pé ohun tá a bá ṣe fún ọmọnìkejì wọn Ọlọ́run náà la ṣe fún so a lè fún ọmọnìkejì wa náà a lè ta lọ́rẹ. bàbá ti ṣe fún ọmọnìkejì wa. a ti ṣe fún Ọlọ́run. ẹ ṣe púpọ̀ mo dúpẹ́. bàbá wa nínú Olúwa ọ̀dọ̀ yín náà mo tún bọ̀. kí ni ìdí tí ó fi nira fún àwọn ènìyàn kan láti fi fún Ọlọ́run àti iṣẹ́ rẹ̀ tinútinú àti tayọ̀tayọ̀. ẹ ṣe atọ́kùn. kí ló dé tó ṣe nira fáwọn èèyàn. ọ̀nà ó pọ̀ díẹ̀ pọ̀ púpọ̀ ṣùgbọ́n díẹ̀ náà la máa sọ níbẹ̀. àkọ́kọ́ ni wípé àìgbàgbọ́ àìgbọ́ Ọlọ́run gbọ́ wípé Ọlọ́run yìí òun ló lùpèsè. òun gangan ló ń pèsè fún wa. Ọlọ́run wa kì í ṣe aláìní níbi tá a pèsè fún wa la jẹ́ aláìní. tá a bá dẹ̀ wá fi fún Ọlọ́run àbá ìní wa yẹn pàdé tá a bá ní ìgbàgbọ́ wípé Ọlọ́run lè ṣe gbogbo gẹ́gẹ́ bí Ábúráhámù tọ́lọ́run ní kó mú ọmọ kan ṣoṣo tó bí kó fi fún òun tó ń ṣe kí ni o tó sì mú lọ. bàbá tó wo Hánà náà wò òun náà ọmọ tó bí Sámúẹ́lì ó fi fún Olúwa. ọmọ tó jẹ́ ìyàjẹ̀yà lórí ẹ̀kú tó bí tó tán pẹ̀gẹ́ ẹ̀ tó ṣe gbogbo ó fi fún Olúwa. Ọlọ́run sì ṣe kí ni o ó dẹ̀ fi ọ̀pọ̀ rọ́pò fún àìnígbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. gbàgbọ́ wa òkun tó títí gbàgbọ́ wa òkun tó then àìkọ́kọ́ fi ara wa fún Ọlọ́run ní ẹbọ ààyè torí wípé Bíbélì sọ fún wa wípé iye àwọn tá à ń ṣamọ̀nà fún látọwọ́ ẹ̀mí àwọn ni ọmọ Ọlọ́run arí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ló kàn fẹnu jẹ́ ọmọ Ọlọ́run tí ṣe tinútinú wọn so ẹni bá dẹ̀ wà ní irúpò bẹ́ẹ̀ á nira fún láti fi fún Ọlọ́run ọ̀dọ̀ wa dàbí ọmọ kékeré tán ra àkàrà fún tó ń sọkún fún bàbá ẹ̀ dẹ̀ ra àkàrà ní lọ́wọ́ ìgbà tó dẹ̀ ra àkàrà láàrin ìṣẹ́jú kan ó tún nawọ́ sí i ó wá fi sẹ́yìn ó fi pamọ́ ètò òǹdẹ̀lẹ̀ ewúrẹ́ wa gbà lẹ́yìn ẹ̀ so bẹ́ẹ̀ làwọn ọmọ ènìyàn báyìí láti ṣe nígbà tá a bá ti ní ìgbẹ́kẹ̀lé tá a mẹni tá a ń sìn tá a fẹ́ra fún Olúwa bó ṣe máa rí ní ẹ̀ṣẹ̀ àtọkùn. màmá mo tún dé o. mo ń gbọ́ yín sá. bó bá wà ẹ sọ fún wa àwọn ìbùkún tó wà nínú fífi fún Ọlọ́run. ìbùkún pọ̀ yanturu nínú ká fi fún Ọlọ́run nítorí pé dídá wa gan mímí sínú mímí jáde wa iṣẹ́ ọwọ́ Ọlọ́run mà ní tó bá dá dúró kò sí nǹkan kan tá a lè ṣe. ìwé Málákì tá a kà yẹn ẹsẹ̀ 11 Málákì orí 3 ẹsẹ̀ 11 ó ní
èmi ó sì bá ajẹnirun wí nítorí yín òun kì yóò sì run èso ilẹ̀ yín bẹ́ẹ̀ ni àjàrà yín kì yóò rẹ̀ dànù. A rí wípé tá a bá fi fún Ọlọ́run wàhálà àti ìdààmú á jìnnà sí wa. then Luke orí 6 ẹsẹ̀ 38 yẹn ó ní ká fi fún ni ó ní a ó fi fún àwa pàápàá pẹ̀lú. Ọlọ́run kì í jẹ́ ẹnikẹ́ni ní gbèsè. Ó ní òṣùwọ̀n tí ó kún àkìmọ́lẹ̀ tó wọ́ sílẹ̀ ó ní iná máa fi fún wa padà. Nítorí náà tá a bá fún Ọlọ́run ní nǹkan kan 100 ló máa fi rọ́pò fún wa. Ó máa ní ìlọ́po ní Ọlọ́run máa dá padà fún wa. Nítorí náà ní ti àlàáfíà ni o, ní ti owó níní ni o, ní ti ìrànlọ́wọ́ ni o, ní ti ayọ̀ ni o, ní ti ìbísí ohun rere gbogbo ni o, Ọlọ́run á fi fún wa lọ́pọ̀lọpọ̀. mo ti máa ń gbọ́ tẹ́nìkan máa ń dápara a ní tá a bá ti fi fọ́lọ́run aláṣọ Ọlọ́run dájú gbèsè ni a ní kì í sì jẹ́yàn gbèsè a ní yóò dá padà ní ìlọ́po ni ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ ní ẹ̀mí láti máa fi fún Ọlọ́run. Olóòtú ẹ ṣe jẹ́jẹ́ mọ̀ wípé ní àfikún tèmi jẹ́jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ táwọn èèyàn wá káàkiri lónìí ọ̀dọ̀ Ọlọ́run ló wà. ọ̀dọ̀ ẹ̀ ló wà. Tá a bá fi fún Ọlọ́run ṣetán láti fún wa ní àwọn yàrá ìṣúra rẹ̀ táwọn náà fi lé wa lọ́wọ́. Tá a bá wo ìwé Kúróníkà tá à ń kà yẹn orí 29 ká bá wo ẹsẹ̀ 12 níbi ó ní ọrọ̀ pẹ̀lú àti ọlá ọ̀dọ̀ rẹ ní ti wá. So ọrọ̀ àtọlá tèèyàn lé káàkiri even gan ìsọnidí ńlá gan bí wọ́n fẹ́ di ńlá bí wọ́n fẹ́ di báyìí wọ́n fẹ́ di kíní tá a bá fún Ọlọ́run mọ̀nà tó lè gbà tá a fi ṣe gbogbo àwọn kan. ẹ ṣe púpọ̀ ní ìkadì nígbà tí a bá ti ṣe iṣẹ́ àṣekára láti ní owó ó rọrùn láti rò wípé tiwa ni owó yìí jẹ́ àti wípé èrè oògùn ojú wa ni. Báwo ni a ó ti ṣe rántí wípé ohun gbogbo ti ọwọ́ Ọlọ́run wá láìsí àní ohun gbogbo tí a ní àti ohun gbogbo tí a jẹ́ ni ó jẹ́ láti inú ìlàwọ́ dídára Ọlọ́run wa. Báwo ni àwọn ọrẹ tí a ń fún Ọlọ́run ṣe rí? ń béèrè yẹn lọ́wọ́ èmi àti ìwọ tó ń gbọ́rọ̀ yìí nínú ilé. Báwo ni ọrẹ tá ń fún Ọlọ́run báwo ló ṣe rí? Irú ọrẹ tàbí ìfifún Ọlọ́run wa ń sọ nípa bí a ṣe ní ọkàn ìfifúnni sí. Bá a ṣe ń gbọ́ káwa náà yí ara wò nínú ilé. Báwo la ṣe ń fi fún Ọlọ́run? Ṣá ń fẹ́ fi wójú rere Ọlọ́run ni àbí ìdàkejì rẹ̀? Mo gbàdúrà ìdàkejì rẹ̀ kò ní jẹ́ ìpín ẹnikẹ́ni. Àmín lórúkọ Jésù. Lónìí a ti gbọ́ ó yẹ kí oníkálukú wa yí ara wa wò. Báwo la ṣe ń fi fún Ọlọ́run? Ṣá ń ṣe tinútinú ni àbí àgbà gbọ́dọ̀ mọ́ ṣe? Bóyá ń wojú àlùfáà rẹ pé dádì lè rí i pé mi ò mú wá lónìí jẹ́ kí n mú lọ. Tó bá jẹ́ ibi tó dúró sí rèé ò tí ì ṣèfẹ́ Ọlọ́run. O gbọ́dọ̀ ṣe é láti inú rẹ kó o ṣe kó tẹ́ Ọlọ́run lọ́rùn yóò sì wọlé yóò kó èrè rẹ̀ jáde fún ọ yanturu. Màmá wa èyí lẹ́sìwájú nínú ẹsẹ̀ àkọ́sórí wa lónìí. Ẹsẹ̀ àkọ́sórí wa tòní a rí nínú ìwé Króníkà kínní ẹsẹ̀ orí 29 ẹsẹ̀ 14 tí ó kà báyìí pé ṣùgbọ́n ta ni èmi àti kí ni àwọn ènìyàn mi tí a fi lè ṣe ìrànlọ́wọ́ tinútinú bí irú èyí nítorí ohun gbogbo ọ̀dọ̀ rẹ ní ti wá àti nínú ohun ọwọ́ rẹ ni àwa ti fi fún ọ. Ará nínú Olúwa àti gbọ́ ọ̀rọ̀ Olúwa lónìí ò fi fún Ọlọ́run. Yẹ ara rẹ wò ibo ló ká ọmọ lónìí. Ṣé o ṣetán láti máa ṣe tinútinú láti fi fún Ọlọ́run? Tó o bá ti ṣerú ẹ̀ gẹ́gẹ́ bá ti wí o sọ Ọlọ́run di ajigbèsè nìyí. Ọlọ́run kì í sì jẹ́yàn ní gbèsè kó mọ̀ san padà. Ní ìlọ́po ni yóò máa san padà fún ọ. Jáwọ́ nínú tó ń mú lọ sílé Ọlọ́run tí ò tẹ́ Ọlọ́run lọ́rùn. Ṣe ohun tó dùn mọ́ Ọlọ́run kí ohun káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere kó bá lè jẹ́ ìpín rẹ̀. Mo fẹ́ kí màmá wa màmá Mary Awófisóyè káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣe àtọkùn. Ṣé ta bá tó pè yẹn tí wọ́n yọjú sí wa? Dájúdájú. Ọlọ́run àwọn àdéhùn wò. Àmì sáà kí bàbá wa ń lé dáadáa. Wọ́n á gbọ́. Bàbá wa fẹ́nẹ́rẹ́bù wa Michael Ayọ̀dá ẹ̀yin náà káàbọ̀ sórí ètò yẹn ṣé wọn. Ẹ ṣé àdúpẹ́ sá. Ẹ kú dìde.
ẹ ṣé o. iṣẹ́ náà Ọlọ́run á máa fi rọ̀ yín lọ́rùn. àmín èmi náà kí ara mi ò atọ́kùn ètò very Reverend Samson Awoyode a gbàdúrà lórúkọ Jésù bí a ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ Ọlọ́run yìí àní gbọ́ sí ìdálẹ́bi. àmín ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá a dúpẹ́ lọ́wọ́ yín a gbé yín ga o àyìn yín lógo nítorí pé ẹ ti bá wa sọ̀rọ̀ lónìí pé ká fi fún yín bàbá ti ṣe bẹ́ẹ̀ ẹ rọ̀jò oore ọ̀fẹ́ yín lé wa lórí agbára láti máa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ Olúwa kẹ́ ẹ fi fún wa. àmín ìjọba ọ̀run lè rí onígbàgbọ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó ti gbọ́rọ̀ yìí lónìí tí wọ́n ti ṣe tán láti bẹ̀rẹ̀ sí ṣe fún Ọlọ́run jẹ́ kí ìjọba ọ̀run kó jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan. àmín a máa yìn ọ́ títí láàrin àmín a sì máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àmín nítorí Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù Kristi.